ẹ̀sùn tí àwọn alátakò àti àwọn kan tí wọ́n fi ń kan gómìnà ìpínlẹ̀ Ondo, Gomina Lucky Ayédatiwa, ó mà ti ń di awuyewuye àti ariwo ńlá ní ìpínlẹ̀ Ondo báyìí, pàápàá ní ìlú Àkúrẹ́ tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ondo. Ṣùgbọ́n tí ìjọba ìpínlẹ̀ Ondo láti sọ̀rọ̀ síta wípé kò sí òótọ́ nínú ẹ̀sùn burúkú tí wọ́n fi ń kan gómìnà àti àwọn ọmọlẹ́yìn ẹ̀. Ǹjẹ́ irú ẹ̀sùn wo ni wọ́n fi ń kan Gomina Lucky Ayédatiwa àtàwọn ọmọlẹ́yìn ẹ̀? Ó mà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá nígbà tí àwọn ọmọlẹ́yìn Lucky Ayédatiwa tí wọ́n polongo òbò fún, tí wọ́n pera wọn ní Lucky Ayédatiwa Campaign Organization Foot Soldiers lákò, wọ́n máa kó ara wọn jọ tí wọ́n polongo fún Ayédatiwa, ṣùgbọ́n tó jẹ́ pé fìlà tí wọ́n pè ní bẹ̀rẹ́ẹ̀tì pupa ni wọ́n dé. Gbogbo àwọn tó sì máa ń pa ẹgbẹ́ òkùnkùn náà mọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ló máa ń dérú fìlà báyìí, àwọn ló máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀. Báyìí ni ariwo sọ tí wọ́n sì ní bí Ayédatiwa fúnra ẹ̀ náà ṣe dé fìlà pupa náà láti fi ṣàfihàn pé òun wà lára àwọn èèyàn náà. Ó fi hàn pé ọmọ ẹgbẹ́ òkùnkùn lòun náà àti wípé ó bá di gómìnà, ẹgbẹ́ òkùnkùn ni wọn yóò máa ṣe. Níṣẹ́ lọ̀rọ̀ máa ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára àti ní ìpínlẹ̀ Ondo táwọn alátakò tí wọ́n fi ń sọ̀rọ̀ sí gómìnà Lucky Ayédatiwa. Ṣùgbọ́n olùdarí ẹgbẹ́ ìpolongo Lucky Ayédatiwa Campaign Organization Foot Soldiers ìyẹn ọ̀gbẹ́ni Káyọ̀dé Fásùà olóma kọ́kọ́ sọ̀rọ̀. Ó ní ọ̀rọ̀ tí ẹ̀sùn tó fi kàn wọ́n náà ó máa pa òun lẹ́rìn gidigidi. Ó ní kí ló ń jẹ́ ẹgbẹ́ òkùnkùn, ó láwọn kẹ́dẹ̀ fìlà pupa náà wò, àwọn kì í ṣọmọ ẹgbẹ́ òkùnkùn rárá, kódà wọn láwọn kò fọjọ́ kan ṣe ẹgbẹ́ òkùnkùn rí, tó sì ní àwọn kẹ́dẹ̀ fìlà ń tàwọn ni táwọn kò mọ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kan àbáwọn kan iná fi ń ṣe ẹgbẹ́ òkùnkùn wọn. Ìjọba ìpínlẹ̀ Ondo náà ti sọ̀rọ̀ wípé ìfẹnujẹ́wọ́yà nìkan ni àwọn ẹgbẹ́ alátakò àtàwọn tó ń sọ pé gómìnà Lucky Ayédatiwa wà nínú ẹgbẹ́ òkùnkùn àti pé bó bá di gómìnà ẹgbẹ́ òkùnkùn yóò gbilẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní ìbanilórúkọ jẹ́ àti àhesọ ọ̀rọ̀ lásán ni, nítorí pé gómìnà kórìíra ìwà ẹgbẹ́ òkùnkùn, jàgídíjàgan àti ìpànìyàn tí kò sì lè lọ́wọ́ sí irú ẹ̀ láé àti láé.